là ń káralé ẹ káàbọ̀ là ń kérànà yín lólùfẹ́ wa ẹ kú dédé àsìkò yìí ẹ kú bójú ọjọ́ ti rí ṣe dáadáa òun ni a bá yín ẹ káàbọ̀ sí orí ètò yín ètò àṣírí ayé wọ́n lè gbé Òrèǹtè àti bàbá àlùbáríkà àwọn ibi dànù ní ìlú Ìgbẹ́jú lẹ́ẹ̀nì kí la fẹ́ gbé wá fún yín lólùfẹ́ wa ìmọ̀ àwọn nǹkan fìdílé ẹ fìdílé nǹkan torí pé bàbá àlùbáríkà ti wà ní ìkàlẹ̀ láti yànnàná ohun tí a bá gbé wá sí wájú wọn bàbá o ẹ kú dédé àsìkò ìsà àkúpalẹ̀ mọ́ àwẹ̀ àṣírí wa bò ó ara àánú gbà ó ara àánú lò ó àní rí dààmú ẹ kú múra àwẹ̀ Ọlọ́run jọ̀ọ́ bá wa láyé tọdún tó ń bọ̀ ní bá wa lálẹ́kẹ̀ àmọ́ àgbàtán lágbélé. Àmín. Bàbá lè ní lórí ètò ohun tí a fẹ́ bèèrè náà ni wípé lórí àsọtẹ́lẹ̀ la fẹ́ lọ àsọtẹ́lẹ̀ ààrẹ wa ìyẹn Fọlọ́runṣọ́ ti yín ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé mo wípé ẹ jẹ́ kó yé wa tí èyí táwa ti ẹ̀ witness ṣùgbọ́n kó tó di pé iye àwọn kan ṣojú wa ẹni nígbà tẹ kéré tí ẹ sì jẹ́ ọmọ ilé kéú tó jẹ́ pé àwọn bàbá yín ni wọ́n máa wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní ìgbà yẹn láyé Ṣàgàrí nǹkan ẹni ẹ sọ nígbà yẹn wọ́n ní kẹdákẹ́ ọmọ kékeré ni yín àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹni tẹ́lẹ̀ rí yẹn òun ló padà gbégbó orókè nígbà tá wá sí ìyẹn Ṣàgàrí nígbà tá wá sí ayé Goodluck Yar'Adua Buhari nígbà tẹ ní Buhari máa wọlé ìbùkún Yar'Adua ló kọ́kọ́ máa kí ní Goodluck ló kọ́kọ́ máa kí orí bẹ́ẹ̀ nígbà tí Yar'Adua ní Yar'Adua ló máa wọlé ṣùgbọ́n kò ní pẹ́ tó bá dẹ̀ wọlé gbogbo àwọn nǹkan máa dẹ̀rọ̀ ó máa wálẹ̀ nígbà tó di ayé ti Tinubu tí gbogbo ẹ̀ tiẹ̀ wá lé tó di ayé mi ló kàn ẹgbẹ́ wá táwọn kò ní wọlé gbogbo àwọn kan gbogbo ẹ̀ lọ pàràpàrà tí a fi kọrin dẹ́mọ́ mo wà bó rínú mi ọwọ́ mi bó rínú mi nígbà yẹn tí gbogbo ẹ̀ tiẹ̀ lọ gbígbígbí ẹ̀ sọ pé Tinubu ni ẹ rí níbẹ̀ wípé ṣùgbọ́n o ọ̀tẹ̀ máa wà kó múra gidigidi ṣùgbọ́n òun lè rí pé ó máa wọlé ní ọ̀tẹ̀ yìí sìn àwọn tó mójútó àti dìbò wọ́n ti fi sí orí ẹ̀rọ ayélujára àti àwọn ẹ̀rọ alágbèéká àti gbogbo ẹ̀ pé on the February 20 ọdún tó ń bọ̀ wọ́n máa dìbò àwọn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n máa yan ààrẹ nísìnyí Tinubu tún sọ pé òun fẹ́ padà wá lẹ́lẹ́kejì pé ọdún 6 ni òun fẹ́ lò àwọn kọ̀ọ̀kan náà tún ti dìde ó ti lọ ìlú Àtíkù òun náà ní òun máa gbé àpótí ìbò Òbí Ṣìkòlóbí Òbí onírìnlóhùn náà máa gbé àpótí ìbò ó ṣe àlọ́ rẹ́rẹ́rẹ́rẹ́ tó ní kálukú náà sọ pé òun máa gbé àpótí ìbò Tinubu sìn báyìí sìn ó tiẹ̀ wá wà lẹ́kọ̀ọ́ báyìí àmọ́ bóyá campaign náà wọ́n ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ṣé ọdún tó ń bọ̀ yìí ṣé Tinubu tún máa wọlé tó máa jọ́dún 6 àbí kó lọ mọmi sí 4 tó máa ṣe. ṣé yèyé oge ìgbà tí ìbò yẹn kù jọ́ mélòó ni mo sọ ànọ́ọ̀sì ìbò yẹn ń gbà yẹn. bóyá oṣù kan àbọ̀ṣù méjì torí ṣe mọ̀ pé à ń sun ó kú ó dàbí pé ó kù oṣù kan ó di díẹ̀ la sọ̀rọ̀ ọ̀dà ó kù tó gbà wò báyìí. ó sì kù bí ọdún kan o torí wọ́n ní February 20 tó bá padà yẹ o wọ́n ní February 20. ẹ má ti ṣe rí ọ̀rọ̀ yẹn ò tí ì tó sọ nígbà tó jẹ́ pé ó sì kù ọdún kan sísìn nígbà tó jẹ́ pé ó kù oṣù kan àbọ̀ ó wá yájú ló kù oṣù méjì òun ni mo máa ń sọ ṣùgbọ́n lórí ti àkọ́kọ́ lórí ẹ̀kejì gbogbo àwọn wòlíì ìjọsí tí wọ́n sọ pé kò lè wọlé wọn ò ní gbéjọba fún sọ pé wọn ò rí àwọn náà rí o àrá sán o atẹ́gùn fẹ́ o ìjì jà ni o Ọlọ́run òjò gbé wa lọ o torí àwọn èèyàn tí wọ́n fẹ́ já ìjọba yẹn gbà wọ́n pọ̀ láyé pé kò ní ṣeé ṣe ṣùgbọ́n ìlérí Ọlọ́run ló ṣẹ
lórí ọ̀rọ̀ ọ̀hún. So gẹ́tì ọ̀rọ̀ mi bá níṣẹ́. Ṣùgbọ́n lákòókò yìí tó bá ti tó àkókò ìgbà tí bò súnmọ́, tó bá jẹ́ pé òun ní ó wọbẹ̀ á sọ, tí èyí bá ṣe pé òun ní ó tún wọbẹ̀ á sọ. Àwa kọ́ la ṣe àpẹẹrẹ tọ́lọ́run bá fi hàn wá ńlá wa ó rí. Ọlọ́run yìí sì jẹ́ kó yẹ, torí pé àṣẹ tọlọ́run ni, Ọlọ́run ló láṣẹ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ mi yé yín báwọn. Ṣùgbọ́n tó wá wà ń bẹ́ẹ̀ ó ní pé lákòókò yìí Nàìjíríà gan ò ṣẹ́tù. Ó yẹ káwọn olórí wa gan ká mọ tá a múra ìbò fún. À ń jínigbé lénìí, à ń jínigbé lọ́la, egbìnrìn ọ̀tẹ̀ ni wọ́n fi ń ṣe. Bá a ṣe ń pa kan nìkan ń rú. Àwọn kinní ìdépò pé kí wọ́n káwọ́ kúrò, bọ́n ṣe ń lé wọn bì kan ni wọ́n ń bọ́ bì kan. Ẹni ọkàn ló mọ̀ o, ẹni ó kàn lọ́mọ, ẹni ó bá bọ́ sọ́wọ́ lọ́wọ́, yọ mọ̀ pójú àwọn èèyàn ń rí nǹkan bẹ́ẹ̀ o. Ọlọ́run dákun, Ọlọ́run dákun, má fara ni wá o. Ọlọ́run má fìyà jẹ wá o. Ọlọ́run má jà bọ́ sọ́wọ́ lọ́wọ́ o. Tó wà ń bẹ́ẹ̀ ni pé kíjọba, bó bá jẹ́ pé léyìí náà ni, Ọlọ́run tó bá jẹ́ pé yóò dá, Ọlọ́run jọ máa wà ń bẹ̀ sí. Tó bá jẹ́ pé bá mi ní ó rìn, Ọlọ́run bá wa ṣe náà ni. Ṣùgbọ́n tèmi rí ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ààbò ni kí wọ́n bá wa ṣe kọ́dún kan tó kù yìí ó ṣe tó pé káàbò kó fẹsẹ̀ múlẹ̀. Èyí oge ààbò fẹsẹ̀ múlẹ̀ tó. Ẹni tó ń sùn nínú ilé kò gbádùn oorun. Ẹni tó sùn nínú ilé kò gbádùn oorun. Ẹni tó wà tí ó fẹ́ lọ, ọmọ tó fẹ́ lọ school lọ́nà ilẹ̀ Haúsá, lọ́nà Òró, lọ́nà gbogbo wọn ò gbádùn máa tọ́ba àti ìjòyè. A sì la lólórí. Kán jọ kán múra sétò ààbò. Kán jẹ́ kétò ààbò yẹn kó fẹsẹ̀ ranlẹ̀ dáadáa. Tí ààbò bá fẹsẹ̀ ranlẹ̀, à lè mọ bí à ń lọ. Ṣùgbọ́n ààbò yẹn ò tó. Ààbò yóò tó. Àwọn àgbẹ̀ ò róko lọ. Àwọn àgbẹ̀ tí wọ́n bá tún lóko, ọkàn wọn ò balẹ̀ lóko. Báwo la ṣe wá fẹ́ ṣe? Ṣé bá ṣe máa ṣe lọ náà nu? A dẹ̀ ń pariwo, à ń fẹ́ gbẹ́ kan, à ń fẹ́ kinní kan. Kò sẹ́ni tá a fẹ́. Bá a ṣe pa wà ládé bẹ́ẹ̀. Agbódì nítorí tí bàbá wa yìí, ààrẹ wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níbi ó kù sí yìí, Ọlọ́run jọ̀ọ́ kù sí ti dáadáa o. Wọ́n bá wa wọ́ ètò ààbò. Nígbà tí Yar'Adua, a ní Yar'Adua, Ọlọ́run fi hàn wá pé yóò ṣèjọba yẹn, yóò dẹ̀ dá. Nígbà ó kọ́kọ́ ṣe gbogbo àwọn ilẹ̀ Ìgbò, ó pè gbogbo àwọn ọ̀dọ́ yẹn jọ. Ó ní kí wọ́n máa fún wọn lówó lọ́sọ̀ọ̀sẹ̀. Níbi tí wọ́n bepo wọn jẹ́, gbogbo wọn ara wọn balẹ̀ pẹ̀sẹ̀. Kí ni o ní mo wí? Ara wọn balẹ̀. Ṣebí àìsówó lèèyàn ń jàjà kátá. À ń jí ní gbé yìí náà, owó ni wọ́n ń béèrè. Kí ni o ní mo wí? Owó ló ń béèrè. Àwọn à ń jí ní gbé nínú igbó yìí náà, owó ni wọ́n ń béèrè. Ààbò yẹn, kí wọ́n jẹ́ káàbò yẹn ó fẹsẹ̀ rinlẹ̀, kóúnjẹ ọ̀pọ̀ ń lù. Yar'Adua wọlé lóòótọ́. Àwọn ilẹ̀ Ìgbò ó ṣe tiwọn fún wọn. Ó já owó epo wálẹ̀. Gbogbo ẹ̀ ń ṣe, ṣùgbọ́n tá a rí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ọlọ́run pé kò lè parí ìjọba wọn. A rí Buhari, a rí Jonathan pé yóò kọ́kọ́ kí. Buhari sì wọlé lóòótọ́, Jonathan kọ́kọ́ kí. Ṣùgbọ́n n tá a rí ń bẹ̀ náà ni pé
ìdẹ́rùbà wà nínú ìjọba yẹn. Nínú ìjọba yẹn kọ́ ni kòró ni. Ìdẹ́rùbà náà gbogbo àgbáyé la rí pé ìdẹ́rùbà yẹn wà. A rí ìdẹ́rùbà náà. A rí pé wọn ò ní jẹ́ tí wọn ò bá múra dáadáa, òun náà ò ní ṣèjọba yẹn pẹ̀lú àlàáfíà, pẹ̀lú àìsàn ni ó fi ṣe orí bẹ́ẹ̀ náà. Tó Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀, kò ń ṣàwà. Ṣùgbọ́n eléyìí tí wọ́n bá ní ká sọ ẹni tá a rí, a sọ ọ́. Tó bá dẹ̀ dìgbà náà láṣẹ Ọlọ́run ọba bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí tí èyí tá a réwu, a réwu fún bàbá wa president wa o, pé ọ̀tá wọn ṣubú o lórí ìjọba yẹn o, kò àdúrà wa ọ̀ká ń bí o, a gbìyànjú agbamọ́ka lọ. Ẹ̀yin náà ń pè wá gbogbo ibi tá a dé, ẹ̀yin náà ń pè wá, gbà mí sáfíìsì ò ní lọ, ẹ pè wá. Èmi àwọn ọmọ Ajágbe, Ọlọ́mọdá, gbogbo wọn kún mi ní Mọ́kà níjọ́ tá a parí àdúrà ọjọ́ 7. Níjọ́ yẹn náà bàbá ṣubú pẹ̀lú nínú ọkọ̀ l'Ábùjá tó ń ṣe kíní ọdún nílé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá wa kó wọn yọ. Ṣáwa ládùúà náà gbà. Ṣé wọn là fẹ́ràn orílẹ̀-èdè yìí ni? A fẹ́ràn rẹ̀ agbèrú. Ṣùgbọ́n tó kù ni pé a sì jẹ nǹkan kan ń bẹ̀. Kì í sì ṣe pé wọn ò mọ̀ wá. Ṣùgbọ́n a jẹ nǹkan kan. Àwẹ̀ ló dé yìí, ààrẹ nìkan kan fún wa nǹkan kan. Ṣùgbọ́n Ọlọ́run tí ń fún wa ò fi wálẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n ṣe ààbò káwọn èèyàn ó róko lọ. Wọ́n ní ọmọ àgbẹ̀ ò ní tí ó tà ní olówó lọ́wọ́. Yèyé Oge. Ọmọ àgbẹ̀ ò ní tí ó tà ní olówó lọ́wọ́. Bàbá orí lowó tọ́ka, ó sì fi rẹ̀sùn funfun. Àwọn eléyìí yóò ṣe Kírísítẹ́nì ni wọ́n ń jí gbé. Kì í ṣe Mùsùlùmí wọ́n ń jí gbé. Ẹni wọ́n bá rí ni wọ́n ń jí gbé. Tó ń dùn mí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọnù. Wọ́n máa ń sọ pé Fúlàní ni o, Haúsá ni o, Yíbò ni o. Ṣé bó lórí àwọn tó gbádùn à ń jí ni gbé jù tí wọ́n mú níjọ́sí, ṣé bọ́mọ Yíbò ni? Kí ni orúkọ rẹ̀? Evans àbí kí náà ń pè? Ó ní wọ́n lọ gbàrà wọ̀ nínú à ń jí ni gbé jù. Ṣé bọ́mọ Yíbò ni? Sọ́mọ Fúlàní ni? Ok, Fúlàní tí wọ́n ń pariwo èyí náà. Ṣé tí Fúlàní ò bá da màálù, ṣé àwọn ò rí màálù jẹ? Wọ́n á rí màálù fi ṣènáwó. Gbogbo bí kárà tí wọ́n ń dálẹ̀ káàkiri. Ṣé báwọn ìjọba náà wọ́n ń gbowó ni wọ́n ń já tíkẹ́ẹ̀tì ni wọ́n ń já gbogbo ẹ̀ ń bẹ̀? Ṣé báwọn náà ń jèrè lára àwọn Fúlàní yìí? Tíjọba bá kúkú ṣe ibi tí wọ́n mọ̀ kó ọgbà màálù sí, tí wọ́n mọ̀ ti ṣe. Ṣé bílẹ̀ nílẹ̀ Ọlọ́run sáà níjọba ò lè ṣe ni? Wọ́n yà sọ́rọ̀ mẹ̀kúnnù o. Wọ́n yà sọ́rọ̀ mẹ̀kúnnù. Ọba tó jẹ́ tìlú tòrò, orúkọ rẹ̀ ò ní parẹ́. Ọba tó sì jẹ́ tìlú tú, orúkọ rẹ̀ ò ní parẹ́. Ṣùgbọ́n láyé tí Yorùbá yìí, Ọlọ́run ní jó tú. Àmín. Tí Yorùbá bá kú ńbẹ̀ tán náà, Ọlọ́run ní jó bàjẹ́. Àmín. Ọlọ́run má jayé wọ́n bàjẹ́. Ebi ń pa àwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn. Announcement èmi ni wọ́n fẹ́ máa gbọ́. Wọ́n fẹ́ máa ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ mi. Òun náà nìkan ni wọ́n fẹ́ràn mi fún. Kò sí nǹkan kan. Pé tí n bá ti sọ kódò sáwọn ọmọ ńlá, ó ti Yíbò, ó ti gbogbo ẹ̀. Níbi ànọ́ọ̀sì tí n bá ti sọ pé ẹni báyìí ni mo rí yìí, gbogbo wọ́n ti tẹ̀lé. Ọjọ́ yìí sì ti pẹ́ tá a ti wà ń bẹ̀. Ọlọ́run ò sì já wa kulẹ̀. Èyí tí ó tún jẹ́ bẹ́ẹ̀ náà á tún sọ. Ṣùgbọ́n nísìnyí àwọn tálíkà ń ṣépè. Àwọn tí ò jẹun ṣépè. Àwẹ̀ ló dé yìí, kò sí tí kálukú rí tí ó fi gbà àwẹ̀. Ìjọba ẹ bá wa lọ́wọ́ sí, ẹ bá wa múra sí, ẹ ń ṣe é. Ṣùgbọ́n kéètó a ti fara mọ́ iye owó epo. A sọ̀rọ̀ lórí owó epo mọ́, ìyá ti mọ́ wa láńbẹ̀. Ṣé bẹ́ẹ̀ ni ọba rọ́kọ̀ gbé jáde ni? Ẹni mọ́tò rẹ̀ bàjẹ́ Yèyé Oge, àtẹni ẹsẹ̀ rẹ̀ bàjẹ́. Ta ni nǹkan bá jù? A ní ẹsẹ̀ wa jẹ́ ni. Ọlọ́run má bẹ̀ṣẹ̀ wa jẹ́. Àmín.
ẹni tí ọ̀rọ̀ kọ́ gbé jáde pẹ̀lú ẹni tó rẹ́sẹ̀ gbé jáde ta ló ti oríire jù. ẹni tó rẹ́sẹ̀ gbé jáde. ẹni ó rẹ́sẹ̀ gbé jáde ní àṣẹ ti dúpẹ́ ṣé bá ń rẹ́sẹ̀ gbé jáde ọlọ́run dákun mọ́ gbẹ̀sẹ̀ lọ́wọ́ wa wọ́n gbà láàfíà lára gbogbo wa ọlọ́run mọ́ nà wá lọ́pàá sáré pé òdìjọ́ mẹ́jọ. àmín òun náà lẹ ti wẹ́lẹ̀ bàbá àlùbáríkà yẹn wọn ní òdìjọ́ mẹ́jọ àsọtẹ́lẹ̀ ò ń bọ̀ òdìjọ́ mẹ́jọ ire ẹ ti kàn sí bàbá àlùbáríkà ní Ìgbòdú fún èyíkéyìí nǹkan tí ẹ bá fẹ́ béèrè fẹ́ wòràwọ̀ ni o fẹ́ dáwọ́lé nǹkan ni o ó wà nírìn àjò ni kàn sí bàbá àlùbáríkà ní Ìgbòdú bí tó bá ti ń bọ̀ dékòdó gàrí tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction wà tí rí sáńbọ̀ tàbí kó pé 08023829492 08023829492 ìwé o ó dàbọ̀.